Ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa. Ọ̀dẹ̀ òdùnbí ṣe dáadáa la bá yín. Yoruba nation no going back. Òun ni ariwo tí everybody ń pa báyìí. Yoruba nation nìkan ló lè ṣe. Ẹ̀yin èèyàn wa, mẹ́wàá ń ṣẹlẹ̀. Mẹ́wàá ó ń ṣẹlẹ̀. Ní báyìí, àwọn ọlọ́pàá ti pariwo síta o. Ó ti kàn wọ́n náà, àwọn gan wọ́n ti fẹ́ jẹ breakfast. In fact, wọ́n ti ń jẹ lọ báyìí bá ṣe ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni o, àwọn ọlọ́pàá ti pariwo síta pé ìyà yìí pọ̀, pé ìyà ń jẹ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọlọ́pàá kẹ́dùn báyìí pé ó mà ṣe o. Odidi àwọn ọlọ́pàá, àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn tó jẹ́ wípé ó yẹ kí àwọn ìjọba máa tọ́jú wọn ni, ó mà ṣe o. Kí ló wá ń ṣẹlẹ̀ nílùú yìí? Ara nǹkan tá fi ń pariwo pé Yoruba nation ni ká tẹ̀lé nìyẹn o. Ara nǹkan tá fi ń pariwo Yoruba nation nìkan ló lè ṣe nìyẹn o. Ṣẹ́yìn náà ń rí bó ṣe ń lọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti wọ́n pariwo báyìí pé Ọlọ́run ọba nìkan ni ká ké pè o. Kí Ọlọ́run kí ó gbà wá lọ́wọ́ ìjọba Amunisin ní Nàìjíríà. Ọlọ́run aláàánú á fi agbára rẹ̀ hàn láìpẹ́. Ohun táwọn ènìyàn ń pariwo nìyẹn, táwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ náà rí ọlọ́pàá yìí ṣe jáde síta nìyẹn o. Bóyá bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn pé ẹ wo wọ́n transfer wa wá síbí báyìí ni o. Àdúgbò tán transfer wa wá rèé o. Wọn ò tọ́jú wa, ilé tán gbé wa wá yìí, gbogbo ilé lomi ti jò tán sí báyìí. Pé gbogbo ilé ló ti jò tán yo, omi everywhere. Pé irú ìyàwó lè pé ta ni àwọn ṣẹ́yìn náà ń rí. Àwọn Boko Haram wọ́n máa jáde síta, wọ́n máa ṣe yánmayànmá. Ta ló ń gbébọn fún wọn? Wọ́n máa gbébọn fún wọn, wọ́n á gbé everything fún wọn. Wọ́n fi ń pààyàn. Wọ́n ṣe ń pààyàn lọ́tún ni wọ́n ń pààyàn lósì. Ṣùgbọ́n àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó yẹ kán tọ́jú dáadáa nílùú yìí, wọn ò tọ́jú wọn. Ẹ wá ní pé kí àwọn Fúlàní kán má kún gbogbo igbó wa, kán má kún gbogbo àdúgbò wa. Àwọn ìbọn táwọn Fúlàní dẹ̀ ń lò kẹ̀dẹ̀rẹ́, ìbọn tó wà lọ́wọ́ àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ yìí, ìbọn wọn ju ìbọn tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò, ìbọn wọn ju ìbọn tó ń lò lọ. Ní báyìí ẹ wá sọ fún wa, ta ni ó ń tan ara wọn nínú gbogbo wa báyìí? Àwọn ìjọba máa sọ pé ẹ̀yin èèyàn ẹ má wọ́rì, ó máa dà, à ń ṣiṣẹ́, we are working, à ń ṣiṣẹ́. Àwa náà rí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́. Common àwọn Fúlàní tí wọ́n ní pé kán má gbébọn, wọ́n ṣe ń gbébọn kiri. Ìbọn tán dẹ̀ tún ń gbé kò ń ṣe ìbọn lásán. Ṣẹ́yìn náà ń gbọ́, kò ń ṣe ìbọn lásán. Ìbọn tó yẹ pé wà lọ́wọ́ wọn, àwọn ẹlẹ́ṣọ́ ààbò gan tán ní pé kán máa tọ́jú wa, wọn ò lè gbérù ìbọn yẹn. Wọn ò lè gbé irú ìbọn yẹn. The last time tí àwọn Fúlàní tán jí àwọn èèyàn gbé, ẹ̀yin náà ṣàgbọ́ nǹkan tán sọ ní Ṣàgámù. Ìwọ tó bá ti gbọ́, tó bá ń follow wá ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. Wọ́n ṣe jí àwọn èèyàn gbé ní Ṣàgámù. Àwọn tí wọ́n release, ọlá pé àwọn èèyàn tún sọ èdè wọn, wọ́n sọ Haúsá, wọ́n dẹ̀ ń gbọ́ Haúsá. Wọ́n dà, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń gbọ́ Haúsá ni. Àwọn Yorùbá tó sọ Haúsá nu wọn, wọ́n ṣà release kan nu wọn. Wọ́n release kan nu wọn, wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ wípé ọlá pé èdè tó sọ la ṣe fi ẹ́lẹ̀ o. Ṣùgbọ́n bó ṣe ń lọ ìbò mú ẹ kó lọ sọ fún àwọn ọlọ́pàá pé kán wá mú wa, ọkọ̀ ojú ibi tá wà fún wọn. Ìyẹn ò tiẹ̀ kàn wá. Àwọn Fúlàní ló ń sọ eléyìí o, pé ìbọn tó wà lọ́wọ́ wa, wọn ò bí wọn dá. Tán wá rí pé wọn ò bí wọn dá, kán lo irú ìbọn táwa ń lò. Wọn ò tiẹ̀ bí wọn dá ni, kọ́sá máa pa wọ́n dànù ni. Kí àwọn Fúlàní kí wọ́n ní ẹnu, kán láyà, kán máa sọrú nǹkan wọ̀nyí ní ilẹ̀ wa, nílẹ̀ Yorùbá, pé àwọn ọlọ́pàá yín sẹ̀ wọ́n ò bí wọn dá. Ó yá ẹ bi mí, ta ló ń fún wọn ní gbogbo ìbọn tó ń lò yẹn? Ara nǹkan tá à ń sọ nìyẹn. Yoruba nation ló lè ṣe. Yoruba nation no going back náà ṣì ni. Ìdí ni tí olóyè Sunday Igboho ṣe jáde síta ń gbà yẹn tó fi pariwo pé no going back ni pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Àwọn èèyàn nìyẹn.
ẹni tí Ọlọ́run fi rán ó yàtọ̀ sí ẹni tó kàn ń tiraka. Bẹ́ẹ̀ ni o, ẹni tí Ọlọ́run fi rán ó yàtọ̀ sí ẹni tó ń tiraka, ó dẹ̀ yàtọ̀ sí ẹni tó ń parọ́. Àwọn the other people, ẹ mọ àwọn tá à ń sọ náà, níbo náà wà lénìí? Wọ́n ti rí wípé kò ṣeé ṣe fún wọn mọ́, but olóyè Sunday Igboho ó yìí ń wax stronger. Bẹ́ẹ̀ ni, olóyè Sunday Igboho ó ti sọ pé ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ cooperation la need, and then adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti wá ń support Yorùbá nation báyìí, ojú everybody ti là. Bẹ́ẹ̀ ni, nígbà tó ti jẹ́ pé ojú everybody ti ń bó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni o, ojú everybody ti ń bó náà, ojú everybody ti là. Tó bá lọ sọ́tún Yorùbá nation ni, in fact kàn jẹ́ ká lọ ń lọ wa, ó ti ẹ̀dá pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò ń sìn ó ti ń kan ogun wọn. Ọlọ́pàá tẹ́ ń wò yìí ń pariwo ni pé pé kí ló dé tó ṣe ń fi irú ìyà tó tó ìjẹ àwọn ẹ̀wù irú ilé tán gbé fún wa, pé ká máa gbé wọn transfer ni o wá sí bíbá. At the end of the day wọ́n transfer wá sí Èkó. Wọ́n náà ló mọ ibi tán fún máì. Ó dàbí àwọn completed building, gbogbo ẹ̀ wá ń jò bí gbogbo òjò ṣe rọ̀ báyìí. Wọ́n ní máì ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́n mi, gbogbo bẹ́ẹ̀dì soak. Báwo lẹ fẹ́ kí irú àwọn èèyàn báyìí kán wá jáde pé àwọn fẹ́ jà fún ìlú? Ṣáwọn tí wọ́n gẹ́ẹ̀tì ara wọn, ara nǹkan tá à ń sọ nìyẹn. Irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ tá a bá ti gba orílẹ̀-èdè wa láyéláyé. It can never happen. Things like this kò lè ṣẹlẹ̀. Ara nǹkan tá a fi ń pariwo nìyẹn. Kí everybody cooperate. Yorùbá nation ló lè ṣe. Yorùbá nation òun la fẹ́, ariwo tí everybody ń parí. Now ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń react pé báyìí o, ẹ̀yin ọmọ Yorùbá, no going back ni. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ fún gbogbo àwa ìran Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ ni o, ọ̀nà àbáyọ kan ṣoṣo nìyẹn. Ní báyìí èèyàn kan pariwo síta pé breakfast Nàìjíríà ti ṣẹlẹ̀ sí àwọn ọlọ́pàá nìyẹn. Ṣé bó ṣe máa ṣẹlẹ̀ sí everybody? Ìwọ tó bá lè tètè jáde kó wá sọ̀rọ̀, kó sọ tẹnu ẹ pé irọ́sẹ̀ àfẹ́ wọn Nàìjíríà. Ẹ mọ̀ pa ti sọ sẹ́yìn pé anybody tó bá ń pariwo wọn Nàìjíríà, tó bá lọ ń pariwo pé restructuring, pé kí ni ká ṣe fún, ká lagi mọ́ ní onítọ̀hún lórí. Exactly. Nigeria is a scam. Nothing is working, nothing of enjoyment throughout, and let us demand for our Yoruba nation. Nigeria can never move forward. Eléyìí strong o. This has been said by Modúpẹ́ ló sọ eléyìí. Ó ní Nàìjíríà ò lè lọ síwájú láéláé. Àwọn tán lójú inú nìyẹn. Wọ́n ti rí pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀. Kò lè lọ síwájú láéláé. Pé the best fún wa ni wípé ká gba orílẹ̀-èdè wa. Let us come together. You know, Chief Sunday Igboho said something that as far as this movement is concerned, the only solution for us is for us to get our nation, for us to cooperate, just like the Biafrans have been cooperating with themselves. That is why you can see that anytime they talk about sit at home, everybody will obey because there is cooperation, and they only have one leader according to what Chief Sunday Igboho said. And then look at it right now, you can see the cooperation is there. Don't be surprised that very, very soon these people will get their nation actualized. But the Yorubas, let us cooperate. Thank God we have a lot of people right now. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ti ń support nsìn lẹ́yìn tán ti jí many of them gbé. Àwọn tí wọ́n ti jí gbé tán jí family member wọn gbé, gbogbo wọn ti jára wọn sì pé àṣóòtọ́ ni àwọn Yorùbá people yìí ń sọ, àṣóòtọ́ ni àwọn ọmọ Yorùbá yìí ń sọ pé Yorùbá nation tàdé ń dragi láti joy. Baba God, now your hand with there. All right, my brother, my sister, this is exactly what it is. Onto this one, still on the matter. If this is your first time of joining us on this channel, try your best to subscribe to this channel, share, like. Until I come your way next time, until this, I say bye for now.